kábíyèsí rẹ o ọlọ́run ọba elédùmarè ọba tá a dá ọjọ́ lé lọ́wọ́ tó ní kọ́jọ́ ó pé olódùmarè tá a dá gbà lé lọ́wọ́ tó sì ní kígbà ó kò kábíyèsí ọlọ́run ọba alèwí lè ṣe ọba alèṣe lè wí ọlọ́run kan ṣoṣo tó sì wípé jẹ́ bẹ́ẹ̀ òun nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ló lè wípé kó wá tí ó sì wá olódùmarè nìkan ló lè sọ wípé kó lọ tí ó sì lọ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni. ìgbà àkọ́kọ́ rèé tá a máa pàdé lórí ètò àyọkà àrà ọ̀tọ̀ lọ́jọ́ Jímọ̀ láti nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn láti ń polongo rẹ̀ sétí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀yin olólùfẹ́ ètò DNC ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àrà ọ̀tọ̀ wípé àyọkà àrà ọ̀tọ̀ yóò gbéra pa yóò kúrò lọ́jọ́ Thursday tá à ń gbá àyọkà àrà ọ̀tọ̀ yóò sì bọ́ sọ́jọ́ Friday tí sọ́jọ́ Jímọ̀ òyìn náà ló wá jẹ́gbà àkọ́kọ́ tá a máa yọkà àrà ọ̀tọ̀ tá a mú wá lọ́jọ́ Jímọ̀ tá a mú wá lọ́jọ́ Friday sétí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò ẹ̀mọ́ wà jẹ́ àgbàgbé wípé ètò ẹ̀fúra náà tẹ̀ ń jẹ́ gbádùn ní DNC rédíò ètò ẹ̀fúra náà òun náà ti gbéra pa ó ti bọ́ sọ́jọ́ Sunday ọjọ́ Sunday la máa gbádùn ètò ẹ̀fúra ní DNC rédíò aago 9 alẹ́ náà lètò ẹ̀fúra ọmọ gorí afẹ́fẹ́ ní DNC rédíò àdúpẹ́pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àdúpẹ́ fún gbogbo àtìlẹ́yìn yín àrí text message yín wọ́n send text message àwọn gbogbo ẹ̀yin tẹ̀sí pè wá náà lórí aago gbogbo yín náà ládúpẹ́ lọ́wọ́ yín torí bí ọba sí tàgírì àwọn òun bí ọba sí tẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò tí ò sí tẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àrà ọ̀tọ̀ tá a là bá mọ̀ dé bá báwa bá dé tá a là bá dé bá ìgbà tẹ̀yin wà bẹ́ẹ̀ ìlàwá náà fi ń lè wá lọ́jọ́ la fi ń lè wá lọ́sọ̀ọ̀sẹ̀ la fi ń lè gbẹ́tò àyọkà àrà ọ̀tọ̀ wá sétí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa
pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire nílé àti lẹ́yìn odi. DNC rédíò ibẹ̀ náà la kalẹ̀ sí lálẹ́ òní orí ètò àyọkà àròtọ̀ láti wà. www.distinctradio.com lórí wẹ́bsáìtì wa. ẹ bá ti lọ sórí wẹ́bsáìtì wa, àǹfààní wà láti máa gbọ́ DNC rédíò. ẹ sì máa darapọ̀ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ ètò àyọkà àròtọ̀. ọjọ́jọ́ Friday láago 9 alẹ́ ètò àyọkà àròtọ̀ ń gorí afẹ́fẹ́. DNC rédíò àtúnbẹ̀ lórí TuneIn app, a wà lórí iTunes, à ń bẹ lórí Android, a sì ń bẹ lórí BlackBerry World. ẹ bá ti lọ sórí gbogbo àwọn application tí mo dákọ̀ ohun, ẹ bá ti sáàtì fún DNC rédíò, kétékété ilẹ̀ máa gbọ́ wa tẹ́sí máa gbọ́ gbogbo àwọn ètò wa tá a ti nàálẹ̀ lọ́pọ̀ ọjọ́ kan. àwọn orin tó gbámúṣé, àwọn ètò tí kọ́ni lọ́gbọ́n tí sì kọ́ni lóye. DNC rédíò ẹ̀bẹ̀ gbogbo rẹ̀ wà. bọ́bá wa sì wípé ní tààràtà ní ká máa ń kóbó lẹ́fẹ́ mọ̀ gbádùn lè ṣe DNC rédíò, lẹ́fẹ́ mọ̀ gbọ́ DNC rédíò bóyá nínú mọ́tò àbí lórí ìrìn. bẹ́ẹ̀ bá ti pé 857-232-01-337 tó pe nọ́mbà lẹ́ẹ̀kan sí 857-232-01-37. bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, látòrí fóònù yín, DNC rédíò ìbẹ̀lẹ̀ ìjà sí tẹ̀sí láǹfààní àti máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa tẹ́ láǹfààní àti máa fi ètò àyọkà àròtọ̀ àti máa fi ṣàgbéjì ara. orí ètò àyọkà àròtọ̀ ńlá wà lálẹ́ òní. ìbà Ọlọ́run, ìbẹ̀ yín èèyàn. àjúbà Ọlọ́run Olódùmarè, ọba tó sì wípé kọ́mọ abẹ ọwọ́ rẹ̀ náà ló wà. bí ọba sì ní sí mọ́, ọwọ́ Olódùmarè iná ní gbogbo rẹ̀ wà. kábíyèsí o ọba Ìdùmarè. gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀, gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, abala mẹ́ta lè ètò àyọkà àròtọ̀ pín sí. abala àkọ́kọ́ labala àkójọpọ̀ òròyìn, abala ẹlẹ́ẹ̀kejì ìlabala òwe lẹ́sìn ọ̀rọ̀, nígbà tábala ẹlẹ́ẹ̀kẹta sì jẹ́ abala ìwé ìtàn àròsọ. kó tó di wípé a wà tẹ́pẹ́pẹ́ ètò tábọ̀ ságbàmì ètò àyọkà àròtọ̀ fún tàlẹ́ òní, tábọ̀ sí abala àkọ́kọ́ tá a pè ní àkójọpọ̀ òròyìn. ẹ̀jẹ̀ sáré dókè lọ́nà kò tún padà bọ̀. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún, tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín, ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ẹ̀yin tèmi lamẹ́ríkà gbogbo yín mo kí lọ kòkó. Yerox of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko
tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Heroes of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ lọ ni. Heroes of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. Abala tá a bọ́ sí báyìí la pè ní abala àkójọpọ̀ ìròyìn. Aṣekúpani ó kọlu ibùdó táwọn ọmọ ológun ti ń ṣe àyẹ̀wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n dèrò ọ̀run. A mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Mínímà, Ìjẹ̀ríkà àti àwọn ọmọ ológun míì wọ́n jẹ̀bi ẹ̀sùn tó jẹ mọ́ ọ̀ràn látàrí ogun. Àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé ló sọ bẹ́ẹ̀.
àjọ EFCC wọ́n ti gba onídùúró gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Borno Alimadu Sheriff àmúwá fún ilẹ̀kùnrẹ́rẹ́. Èèyàn 17 wọ́n pàdánù ẹ̀mí wọn níbi àdó olóró tó bú gbàmù nílùú Yola. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí rẹ̀. Látàrí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari gbé nípa kíkó àwọn lọ́gàálọ́gàá ológun lọ sí ìlú Maiduguri, ààrẹ orílẹ̀-èdè Chad ó ti kàn sára sí ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí rẹ̀. Àwọn ọmọ ológun pàdánù ẹ̀mí wọn ní ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò àti òfíntótó àwọn mọ́tò tó ń lọ lójú òpópó nígbà tí afurasí agbésùmọ̀mí ikọ̀ Boko Haram tí ó ju àdó olóró tó dì mọ́ra tí àdó náà sì bú gbàmù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun tó wà níbùdó ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó sì dèrò ọ̀run nígbà tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa yánnayànna. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ ikọ̀ ìròyìn Premium Times lọ́wọ́, wọ́n sọ wípé àwọn kò lè fìdí rẹ̀ múlẹ̀ irú ọkọ̀ tí agbésùmọ̀mí ọ̀hún tó kó àdó olóró ọ̀hún sí nínú, torí wípé àwọn kan sọ wípé ọkọ̀ akérò tó kó igi ìdáná lọ́kọ̀ ọ̀hún, nígbà tí àwọn mìíràn sì sọ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni. Àmọ́ ọ̀gá kan níléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó dárúkọ ọ̀hún, ó ti sọ wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ o, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun ló ṣe bẹ́ẹ̀ tó sì bá ṣẹlẹ̀ ọ̀hún rìn.
látàrí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagunfẹ̀yìntì muhammadu buhari gbé, ààrẹ orílẹ̀-èdè chad ọ̀gbẹ́ni idris deby ó ti kan sáárá sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagunfẹ̀yìntì muhammadu buhari nígbà tó sọ wípé ìgbésẹ̀ ọ̀hún jẹ́ ìgbésẹ̀ ọlọ́gbọ́n pátápátá, torí wípé bó ṣe kó àwọn ọ̀gá lọ́gàá àwọn ọ̀gá lọ́gàá níléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà lọ sí ìlú maiduguri níbi tí àwọn ikọ̀ agbésùmọ̀mí boko haram tí wọ́n ti ń ṣọṣẹ́. ó ní ìgbésẹ̀ náà ó jẹ́ ìgbésẹ̀ akin, ó sì jẹ́ ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ ọlọ́gbọ́n fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. nígbà tí ààrẹ orílẹ̀-èdè chad nígbà tó ń bá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ nílùú àbújá ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. ó tẹ̀síwájú, ó ní ìgbésẹ̀ ọ̀hún ìní yóò mú àlàáfíà tó ti sọnù lágbègbè ọ̀hún tí yóò sì mú padà bọ̀ sípò, àti wípé ìgbésẹ̀ ọ̀hún òun ni yóò dẹ́kun lemọ́lemọ́ tí ikọ̀ agbésùnmọ̀mí boko haram tí ni ó dẹ́kun lemọ́lemọ́ ọṣẹ́ tí ikọ̀ agbésùnmọ̀mí boko haram ń ṣe fún àwọn ènìyàn agbègbè ọ̀hún. ní ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí ní ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí nígbà tí ààrẹ orílẹ̀-èdè chad tó ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagunfẹ̀yìntì muhammadu buhari ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀. àwọn ènìyàn tí iye wọn jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n iná wọn pàdé ikú òjijì nígbà tí àdó olóró kan bú gbàmù nílùú yólà. nílùú yólà ní ìlú tí orúkọ rẹ̀ ń jẹ́ gombe jimata nínú ọjà tó wà nílùú ọ̀hún ni àdó olóró náà ti bú gbàmù tí ènìyàn mẹ́tàdínlọ́gbọ̀n tó sì ṣe bẹ́ẹ̀ tó gbẹ́mìí-mì. àjọ tó ń rí sí ọ̀rọ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè nàìjíríà nema òun ló ti fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nílùú yólà wípé lóòótọ́ ni àdó olóró ọ̀hún bú gbàmù ní nǹkan bíi aago 8:15 ní ọjọ́ àlàmísì lẹ́bàá ilé ìfowópamọ́ zenith bank tí kò jìnnà sí ọjà kan tó ń bẹ nílùú gambo jimata. ní báyìí àwọn ọlọ́pàá wọ́n ti wá ṣe òfin kólógbélé, wọ́n sì ti wà ní agbègbè náà láti rí wípé àwọn onímọ́tò àti àwọn ènìyàn tí wọ́n ń fi ẹsẹ̀ rìn kò ní ìfarapa ju bí ó ti yẹ lọ, nígbà tí wọ́n wá ọ̀nà míì fún àwọn onímọ́tò àti àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n sì pagidínà ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti ṣẹlẹ̀. ìgbésẹ̀ yìí kò sí látàrí wípé láti lè ṣe ìwádìí àti ọ̀fíntótó ohun tí ó fa ìṣẹ̀lẹ̀ náà, àti wípé láti mọ ìgbésẹ̀ tó yẹ láti gbé láti pagidínà irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́ iwájú. ẹnìkan tó bá ikọ̀ ìròyìn Premier Times sọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ tó ti ṣe wípé ọmọbìnrin rẹ̀ méjì tí kan jẹ́ ọmọ 20 ọdún àti ìkejì jẹ́ ọmọ ọdún 24 ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọ̀hún. ẹni náà tí orúkọ rẹ̀ ń jẹ́ ama joshua ó sọ wípé kò pẹ́ gẹ́lẹ́ tí òun kúrò nínú ilé láti lọ ta ọjà òun pẹ̀lú àwọn ọmọ òun
gẹ́lẹ́ táwọn dé ọjà ọ̀hún ní àdó olóró náà bú gbàmù tí àwọn ọmọ méjèèjì ọ̀hún tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà. Àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC òun ló ti gba onídùúró gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Borno Alimadu Sheriff ni ó fi ara hàn níwájú iléeṣẹ́ àjọ EFCC lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n tí wọ́n ti gba béèlì rẹ̀ lọ́jọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí. Agbẹnusọ fún àjọ EFCC Wilson Iwujuaren ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nígbà tó ń bá ikọ̀ ìròyìn Premium Times sọ̀rọ̀. Ó ní àmọ́ lóòótọ́ ni àwọn gba onídùúró gómìnà Alimadu Sheriff ṣùgbọ́n wọ́n ti fòtélé wípé ó tún láti farahàn nígbàkúùgbà tí iléeṣẹ́ àjọ EFCC tí wọ́n bá ránṣẹ́ sí látàrí ẹ̀sùn kíkówó ìlú tí iye rẹ̀ lé ní bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta náírà báṣubàṣu léyìí tó jẹ́ owó tí ó wá sí ìpínlẹ̀ Borno nínú àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ láàrin ọdún 2003 títí di ọdún 2011 tí ọ̀gbẹ́ni Alimadu Sheriff fi jẹ́ gómìnà ìpínlẹ̀ Borno. Àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé wọ́n ti béèrè pé kí wọ́n ṣe ìwádìí àwọn ọ̀gálọ́gàá nínú iṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe ìwádìí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ látàrí ẹ̀sùn tó jẹ mọ́ ọ̀ràn dídá látàrí ogun jíjà. Wọ́n ní àwọn ọ̀gálọ́gàá iléeṣẹ́ ológun Nàìjíríà náà ni wọ́n kọ̀ láti ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n sì kùnà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó ń gbé ní agbègbè níbi tí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ti ṣọṣẹ́. Àwọn ọ̀gálọ́gàá tọ́rọ̀ náà kàn láti rí ọ̀gá ológun Bade Minima Ìjẹ̀ríkà àti àwọn míì. Wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọ̀gálọ́gàá yìí ni wọ́n lọ́wọ́ nínú bí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram bí wọ́n ti dá ẹ̀mí àwọn ènìyàn tó lé ní ẹgbẹ̀rún méje légbodò látàrí ìkọlù káàkiri gbogbo àwọn agbègbè tí ikọ̀ Boko Haram ti ṣọṣẹ́, pàápàá jùlọ léyìí tó ṣẹlẹ̀ ní oṣù kẹta ọdún 2011 níbi tí
èèyàn tó lé ní 100 tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn àti àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú oṣù kejì ọdún 2012 nígbà tí àjọ ọ̀hún tó ń gbé ẹ̀hónú wọn kalẹ̀. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún, tí wọ́n sì rí wípé lóòótọ́ ni àwọn ọ̀gá ológun wọ̀nyí ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní wípé wọ́n ṣe agbódegbà àti wípé wọ́n wà gẹ́gẹ́ bí ẹni tí ò kójú òṣùwọ̀n láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ni wọ́n tún ti dárúkọ àwọn ọ̀gá ológun 14 mìíràn tí wọ́n ní pé ó ti di dandan kí wọ́n ṣe àyẹ̀wò wọn, kí wọ́n sì tú ẹrù wọn désàlẹ̀ kòkò nípa pé àwọn náà lọ́wọ́ nínú ìkọlù Boko Haram ní agbègbè àríwá ìlà oòrùn. Àwọn ọ̀gá náà tí ọ̀rọ̀ náà tún kàn ní ọ̀gá ológun John A.H. Enwasa, Major General Obida T. Etam, Major General Ahmadu Muhammed, Brigadier General Austin O. Edopayi àti Brigadier General Rufus Bangboye. Wọ́n ní àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n lọ́wọ́ nínú bí ikọ̀ Boko Haram ni wọ́n ṣe dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn légbodò, àti bí wọ́n ti fi ìyà àti ìdánilóró wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóró, tí wọ́n sì fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké. Nínú èyí tí a ti rí àwọn ọmọ iléèwé Chibok tí ikọ̀ tó lé ní 200 tí ikọ̀ Boko Haram jí gbé lọ ní ọdún tó kọjá. Wọ́n á sọ wípé ó ti di dandan o kí wọ́n ṣèwádìí àwọn ọ̀gá ológun wọ̀nyí láì fi epo bọyọ̀ nínú. Wọ́n tó dárúkọ àwọn ọ̀gá ológun mìíràn nínú èyí tí wọ́n ti dárúkọ General Asubike Ijerika àti ọ̀gá ológun tó jẹ́ ọ̀gá fún iléeṣẹ́ ológun tó jẹ́ ọ̀gá ológun ní iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà ní àti oṣù kẹsàn-án ọdún 2010 títí di oṣù kìíní ọdún 2014. Wọ́n dárúkọ Admiral Ọlá Sahad Ibrahim tó náà jẹ́ Chief of Defence Staff láti oṣù kẹwàá ọdún 2012 títí di oṣù kìíní ọdún 2014. Bẹ́ẹ̀ ni wọ́n tún dárúkọ Chief Marshal Bade tó náà jẹ́ Chief of Defence Staff láti oṣù kìíní ọdún 2014 títí di àsìkò tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n tún wá fi kún wípé General Ken Minami tó náà jẹ́ Chief of Army Staff láti oṣù kìíní ọdún 2014 títí di àkókò tá a wà yìí. Wọ́n ní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí wọn láì fi igbá kan bọ̀ kan nínú, tí ìwádìí náà tó sì gbọ́dọ̀ wáyé ní kíákíá láì fi àkókò falẹ̀ rárá, láti rí dájú wípé òfin tó di ẹrú òun náà ló di ọmọ, àti wípé ẹni tó bá ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó lọ láì ní jìyà.
sẹ́nétọ̀ tí wọ́n dìbò yàn lórílẹ̀‐èdè nàìjíríà sẹ́nétọ̀ burújí kàsámù ẹni tí wọ́n ń wá lórílẹ̀‐èdè amẹ́ríkà nípa ẹ̀sùn gbígbé oògùn olóró òun ni ó sá pamọ́ sínú ilé ìyàgbẹ́ nínú ilé rẹ̀ fún ọjọ́ 6 nígbà tí ikọ̀ àjọ NDLEA tí wọ́n wá dé ilé rẹ̀ lọ́ọ̀yà rẹ̀ Ajíbọ́lá Olúyẹdé òun ló sọ yìí di mímọ̀ níwájú ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó. Ó ní ọ̀gbẹ́ni Kàsámù ló jẹ́ wípé inú ilé ìyàgbẹ́ tó wà ní inú ilé rẹ̀ ibẹ̀ ló sá sí nígbà tí ikọ̀ àwọn NDLEA tí wọ́n daṣọ bojú tí wọ́n wá sí ilé rẹ̀ láti wá fi òfin gbé janto. Ọ̀gbẹ́ni Olúyẹdé ó wá sọ wípé pẹ̀lú bí ilé ẹjọ́ ti pa á láṣẹ wípé kí àjọ NDLEA kí wọ́n ó fi Kàsámù lọ́rùn sílẹ̀ síbẹ̀síbẹ̀ àjọ NDLEA wọ́n kọ̀ láti mú òfin ilé ẹjọ́ yìí ṣẹ. Ó wá ní ìdí kan nìyí tó fi jẹ́ wípé òun wá sí ilé ẹjọ́ lónìí láti wá ṣaṣojú fún ẹlẹ́jọ́ òun. Ó sì ṣàlàyé níwájú ilé ẹjọ́ ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí ìlú Èkó wípé àwọn ogún ènìyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ NDLEA òun ni wọ́n daṣọ bojú tí wọ́n sì wá sí yàrá ibùsùn sẹ́nétọ̀ Kàsámù láti wá fi òfin gbé. Ṣùgbọ́n tí sẹ́nétọ̀ Kàsámù tó ti sá pamọ́ sínú ilé ìyàgbẹ́ nínú ilé rẹ̀ tó sì jẹ́ pé ibẹ̀ náà ló wà fún odidi ọjọ́ 6 nígbà tí agbẹjọ́rò sẹ́nétọ̀ Kàsámù tó wá ń rọ ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ kí wọ́n pa láṣẹ wípé òfin àti ìwé àṣẹ tí àjọ NDLEA ní lọ́wọ́ láti fi lè wàá mú sẹ́nétọ̀ Kàsámù pé kí ilé ẹjọ́ kó fagilé ìwé ọ̀hún, kí ilé ẹjọ́ kó sì tún pa láṣẹ wípé ẹnikẹ́ni wípé àjọ NDLEA tàbí ọlọ́pàá kò gbọ́dọ̀ mú sẹ́nétọ̀ Kàsámù títí di ìgbà tí ìgbẹ́jọ́ tó wà níwájú ilé ẹjọ́ yóò forí tì sí ibì kan. Nígbà tí adájọ́ ọ̀hún Ibrahim Buba ó wá pa láṣẹ wípé kí amòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kò gbọ́dọ̀ gbé sẹ́nétọ̀ Kàsámù, kò sì gbọ́dọ̀ rán ọlọ́pàá tàbí ikọ̀ NDLEA láti lọ mú sẹ́nétọ̀ Kàsámù tàbí kó fa sẹ́nétọ̀ Kàsámù lé ìjọba Amẹ́ríkà lọ́wọ́ títí di ìgbà tí ìgbẹ́jọ́ tó wà nílé ẹjọ́ níwájú òun tí ìgbẹ́jọ́ náà yóò fi parí. Ibi la rí dé lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ ìròyìn. Ọ̀sẹ̀ tí ń bọ̀ látùmú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà látùmú wá lórí ètò àyọkà àròtọ̀ fún ìtanilólobó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní BNC rédíò.
abala tá a bọ́ sí báyìí lórí ètò àyọkà àrà ọ̀tọ̀ ńlá pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Òwe Yorùbá tá a mú wá lọ́sẹ̀ yìí, tá a pa tá a sì yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́. Àmọ́ tó ṣe wípé a fẹ̀yìn ara ilé náà láǹfààní. Bàbá réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì, bàbá réèyàn pè wọlé láti bá wa parí òwe ọ̀hún gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò àyọkà àrà ọ̀tọ̀. Bàbá réèyàn pè wọlé láti bá a parí òwe ọ̀hún àti láti bá a sọ̀gbà tí àwọn bàbá wa nílẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n parú òwe bẹ́ẹ̀. Bàbá àbáwá réèyàn pè wọlé, bàbá padà dé, a parí òwe ọ̀hún, a sì yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́. Òwe tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àrà ọ̀tọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀, òwe Yorùbá tá a mú wá lọ sọ wípé ìbẹ̀rẹ̀ òwe ọ̀hún lọ sọ wípé ìbí òjù bí, ìbí òjù bí. Bí Yorùbá ṣe pàwọ́, Yorùbá ṣe bẹ̀rẹ̀ òwe ọ̀hún, Yorùbá sọ wípé wà ní Yorùbá bọ̀ wọ́n ní ìbí òjù bí, ìbẹ̀rẹ̀ òwe ọ̀hún. Bàbá wa réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì láti bá wa parí òwe ọ̀hún, wọ́n sì bá wa yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́. Ẹ̀jẹ̀ lókè lọ́nà, ẹ̀jẹ̀ kẹsàmù lọ́fẹ́. Mo tún gbọ́rọ̀ àgbà dé o. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí á ṣe lọ́jọ́ alẹ́. Òwe Yorùbá tá a mú wá ńlá pè ní ìbẹ̀rẹ̀ òwe Yorùbá tá a mú wá lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àrà ọ̀tọ̀. Ìbẹ̀rẹ̀ òwe ọ̀hún ló sọ wípé ìbí òjù bí, ìbí òjù bí, ìbí òjù bí. Bàbá réèyàn pè wọlé láti bá àbọ̀, àǹfààní wà láti pè wọlé bórin bá ń lọ lọ́wọ́, àǹfààní wà láti pè wọlé láti bá wa parí òwe ọ̀hún. Bàbá réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú kan. Ẹ̀já tó gbòòrò síwájú díẹ̀ sí kó tó di pé a parí òwe. Ẹni ṣeré kó múra sílẹ̀. Ẹni ṣèkà tó múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ ò ní gbẹ́. Ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni.
ẹ̀dá tó rọ fọ ìka ọmọlá kejì. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ẹ má mà ṣe o ìkà ò sunwọ̀n ẹ má mà ṣe o ìkà ò dáa. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ. Bí Yorùbá ti ń pòwe ọdún, Yorùbá ní ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ. Bí Yorùbá bá pòwe ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ, tí Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ní wípé láti mú nǹkan méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ká mú nǹkan méjì ká fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ká wá sọ wípé eléyìí náà tọ̀tún kò ga jù tòsì lọ, tòsì náà kò sì ga jù tọ̀tún lọ. Àbí ẹ̀já sọ wípé Yorùbá máa pa òwe ìbí òjù bí láti fi ṣe kóríyá fún yàn lọ́pọ̀lọpọ̀ ọgbà. Bàbá rí ẹnìkan tó ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ó fojú tẹ́ńbẹ́lú ara rẹ̀. Àbí ààrẹ nìkan tó ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ó fojú tẹ́ńbẹ́lú ẹlòmíì. Àwa àbí ká sọ wípé ẹ̀já sọ wípé ẹnìkan gbéra rẹ̀ ga níwájú àwọn kan, ó wá sọ wí ó wà bí ẹni tó sì wípé ipò tó ń wà àbí ìwé èèyàn tó ń jẹ́ kò ń dáa jù lágbájá lọ. Yorùbá wọn a máa pa òwe ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ, wọn a máa pàrọ̀ òwe bẹ́ẹ̀ láti fi yẹpẹrẹ èèyàn. Bàbá rẹ̀ tó gbéraga Yorùbá lè pàrọ̀ òwe bẹ́ẹ̀ ìbí òjù bí bá a ti bẹ̀rù náà là bọ́mọ. Bọ́ ọba sọ pé olówó lónìí, wọ́n forí ìtì lágbájá náà rún mú nípò náà lè lówó lọ́la. Bí wọ́n ṣe bá a ṣe bí wọn náà láṣẹ bóun náà, bá a ṣe bí wọn náà láṣẹ bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀ bá wa náà. Ìbí òjù bí bá a ti bẹ̀rù náà láṣẹ bọ́mọ. Yorùbá máa lò láti fi yẹpẹrẹ èèyàn. Ẹni tí wọ́n fọ̀rọ̀ bá wí, ẹni tí wọ́n sọ̀rọ̀ tó sì wípé bóyá ìwà tó wù láwùjọ àti ìwà tó wù lásìkò ọ̀hún. Yorùbá wá fẹ́ jẹ́ kó mọ̀ wípé àwọn tó hùwà ọ̀hún sí kì í ṣe wípé bóyá torí pé kò tó wọ́n wà lónìí pé ìtorí ipò ọ̀hún ló ti wá mú ọ̀tún ti wá jẹ́ wípé ipò ọ̀hún ti wá sọ ọ́ déèyàn dáadáa jù wọ́n lọ. Àbíkù ọ̀hún ti wá sọ wípé àbíkù táwọn wà ó ti wá sọ wọ́n dẹni tí ó ti sọ wọ́n dẹni yẹpẹrẹ àbó ti sọ wọ́n dẹni tí ò tiẹ̀ lè la àbùkọ́ la kà má láyé. Yorùbá máa sọ àwọn àparò òwe bẹ́ẹ̀ pé ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ. Yorùbá sì tó máa pa òwe ìbí òjù bí bá a ti bẹ̀rù là bọ́mọ láti fi ṣe kóríyá gẹ́gẹ́ bá a ti wí síwájú láti fi ṣe kóríyá fún yàn. Bí lágbájá bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè, bí tàmọ̀dó bá jẹ́ gómìnà, ìbí òjù bí bá a ti bẹ̀rù náà là bọ́mọ. Yọ̀ọ́ ní wípé ipò tí lágbájá ń wà lónìí
ẹni tí Yorùbá wá fọ̀rọ̀ mú tí wọ́n fi òwe ìbí òjìbí tí wọ́n fi ń ṣe kóríyá fún wípé ìwọ náà lè wà nípò ọ̀hún lọ́la. Wọ́n fi ṣe kóríyá nù tí Yorùbá bá wá lòwe ìbí òjìbí láti fi báyàn wí ìyẹn wípé ipò tó wà lónìí tó wà nípò ọmọ lónìí ìwọ náà lè padà sípò ẹrú lọ́la. Torí wípé ẹni tó jẹ́ ẹrú lónìí ọmọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn òbí tiẹ̀ náà. Kò sẹ́ni kankan tí wọ́n bí tí wọ́n wá sọ pé ẹrú làbí kódà kó jẹ́rú ló bí yàn ẹrú ò ní sọ pé ẹrú ló bí ọmọ ni ó sọ pé òun bí. Ẹni ó wá jẹ́ ẹrú lónìí ọmọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìṣòro ló pàdé dàtọ̀ lájà kankan ló ṣẹlẹ̀ bóyá ogun ló kó wọn ní àbí kankan ló ṣẹlẹ̀ tó wá sọrú ẹ̀ níbẹ̀ tó sọ dẹrú. Ọmọ lòun náà ti kọ́kọ́ jẹ́ síwájú. Ẹ̀ta wa ń pè lẹ́rú lónìí ẹ̀ta ń pè lọ́mọ lónìí bá a ṣe bí ẹni tá à ń pè lọ́mọ bẹ́ẹ̀ náà la ṣe bí ẹni tí wọ́n ń pè lẹ́rú. Wọ́n lóyún tiẹ̀ náà ni obìnrin ló bí òun náà. Wọ́n lóyún ẹrú ni obìnrin ló bí ẹrú. Wọ́n lóyún ọmọ náà ni obìnrin náà ló sì bí ọmọ náà sáyé. Àtẹrú àtẹ̀tọ́jẹ́rú àtẹ̀tọ́jẹ́ ọmọ ìbí wọn bákan náà ni ìbí tí Yorùbá ń pè ìbí ni wípé bá a ṣe bí yàn bí a ṣe bí lágbájá ọ̀nà tá a gbà bí lágbájá iná la gbà bí tàmọ̀dò ọ̀nà tá a gbà bí ọmọ iná la gbà bí ẹrú. Ìbí kan ò jù bí bá a ti bẹ́rú náà la ṣe bí ọmọ ọ̀nà tá a gbà bí ẹrú ọ̀nà ọ̀hún náà la gbà tá a fi bí ọmọ. Tó ó sì bí òwe àwọn àgbàlagbà òwe Yorùbá tá a mú wá lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròpọ̀ òun ìjọ mẹ́jọ lákòókò òwe Yorùbá mi wá òwe Yorùbá mi wá lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò àyọkà àròpọ̀ ẹ̀sìn jẹ́ ìdókè lọ́nà ká tó wá bọ́ sí abala tó gbé lórí ètò àyọkà àròpọ̀ tá a pè ní abala ìwé ìta àròsọ kò tó ń bọ̀ náà. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectioners beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectioners beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi
gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àtìlẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Heroes of African Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ lọ ni Heroes of African Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò ìlú Dallas lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní DNC rédíò ló kalẹ̀ sí orí ayélujára orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà ló já láǹfààní àti máa gbọ́ra wa káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àyọkà àròtọ̀ abala tá a bọ́ sí la pè ní abala ìwé ìtàn àròsọ. Lábala ìwé ìtàn àròsọ láti mú àwọn ìwé ìtàn àròsọ àwọn ìwé táwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ìwé Yorùbá táwọn òǹkọ̀wé Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti kọ sẹ́yìn abala ìwé ìtàn àròsọ lórí ètò àyọkà àròtọ̀ láti márùn àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá tá a sì ń kà fún gbàlagbọ̀n gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀. Ìwé tá a ti ń kà ní sáà yìí àkọlé ìwé ọ̀hún la pè ní ọ̀mùtí kì í ṣàpà. Ọ̀mùtí kì í ṣàpà ìwé tá a ti ń kà lórí ètò àyọkà àròtọ̀ ní sáà yìí. Ibi tá a kà dé níjẹ̀ẹ́dógún ibẹ̀ náà láti gbé lọ́sẹ̀ yìí nítorí ìdí kàbí méjì. Ibi tá a kà dé níjẹ̀ẹ́dógún ibẹ̀ náà láti ti kà lọ́sẹ̀ yìí. Ibẹ̀ náà láti kà lọ́sẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kọ lẹ́tà sí wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́sẹ̀ di àtẹ̀ránṣẹ́ tá a pè ní text message. Wípé ibi tá a kà níjẹ̀ẹ́dógún tá a kà níjẹ̀ẹ́jọ́ àṣírí ọ̀tá sì sọ. Ibi tá a kà níjẹ̀ẹ́jọ́ wípé ibẹ̀ náà làwọn fẹ́ ká tó ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. Àìbùkí àti àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta. Àìbùkí àti àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú wọ́n tẹ̀léra wọn lẹ́yìn. Bẹ́ẹ̀ ni Àkànbí oníyà òmìbí sọ̀rọ̀ tẹ̀lé wọn. Ó ní Àìbùkí tí o mọ̀ yìí pé mo kìlọ̀ fún ọ lórí ọ̀rọ̀ àkúrú. Mo ti sọ fún ọ wípé ìwà burúkú wà ní ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni o, ẹ kìlọ̀ fún mi, ṣùgbọ́n kọ́lọ́run ó ṣàyọmí kúrò nínú làásìgbò eléyìí náà. Orí mi ó yọ yín, agbára Ọlọ́run Elédùmarè tó la pé ẹ ò mọ́wọ́ ẹ ò mẹsẹ̀, Ọlọ́run ó kó yín yọ. Ìbídùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sunkún. Wọ́n kó Àìbùkí àti àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta padà wọ inú ọ́fíìsì tí wọ́n
padà wọ inú ọ́fíìsì tí wọ́n ti kó wọn lọ padà. Bí wọ́n ti wọlé ni wọ́n ti dá àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta náà padà sínú àtìmọ́lé. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni àtìmọ́lé tí wọ́n fi Àábùkí sí ní tirẹ̀. Ìbínú pẹ̀lú Àkànbí Oníyọ̀míbí jókòó sí ẹ̀bá ẹnu ọ̀nà pọ̀lọ́rú. Àwọn ọlọ́pàá kò jẹ́ kí wọ́n wọlé. Bẹ́ẹ̀ ni ìbínú ń sunkún bí rẹ́rẹ́. Àkànbí Oníyọ̀míbí ti ọwọ́ bọ àpò, ó mú owó jáde, ó ní kí ìbínú lọ ra búrẹ́dì wá fún Àábùkí nítorí wípé ó ṣeéṣe kí ebi ó ti máa pa á. Bí ìbínú ti fẹ́ gba owó lọ́wọ́ Àkànbí Oníyọ̀míbí, bẹ́ẹ̀ ló tún bú sí ẹkún. Ó lọ pẹ̀lú omijé lójú rẹ̀. Láìpẹ́, ó padà dé pẹ̀lú búrẹ́dì lọ́wọ́. Àkànbí Oníyọ̀míbí gbà á lọ́wọ́ rẹ̀. Ó mú wọ inú tẹ́sán lọ. Àwọn ọlọ́pàá yẹ búrẹ́dì náà wò fínífíní kí wọ́n tó gbà láti fi fún Àábùkí. Àábùkí ní kí Àkànbí ó bá òun pe ìbínú. Ìbínú wọlé. Àábùkí rí tí ó sunkún. Ó ní, ìbínú, má sunkún mọ́ rárá. Ọlọ́run ó kó mi yọ. Mo mọ̀ wípé lágbára Ọlọ́run, òtítọ́ yóò farahàn. Máa lọ sí ilé pẹ̀lú ọ̀gá Àkànbí. Tó bá di láàárọ̀ lọ́la, kó o padà wá wò mí. Ìbínú tún bú sẹ́kún. Àkànbí Oníyọ̀míbí súnmọ́. Ó fà á lọ́wọ́. Wọ́n jọ bọ́ sí ìta. Wọ́n gba ilé lọ. Bí mọ́tò ọlọ́pàá tí ó gbé níyì ọ̀gá ọlọ́pàá pẹ̀lú Akin àti Súlè Sùrùtù ti gba abẹ́rẹ́ kọjá bọ́ sí ojú òpópónà tó wá láti Bẹ̀rẹ̀ lọ sí Ọ̀rẹ́ Méjì. Wọ́n kọjá ní ẹ̀gbẹ́ ilé epo Lábìran. Wọ́n bọ́ sí odò Ọ̀ṣun. Ìbí ni wọ́n gbà bọ́ sí Bẹ́yẹrúnkà. Súlè ní kí awakọ̀ dá mọ́tò dúró. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bọ́ sílẹ̀. Ó kó awakọ̀ nìkan sí inú mọ́tò. Wọ́n mú orílẹ̀ ọ̀nà inú agboolé ńlá kan. Súlè bọ́ sí iwájú. Akin tẹ̀lé. Níyì ọ̀gá ọlọ́pàá ń bọ̀ lẹ́yìn wọn. Akin pẹ̀lú níyì ọ̀gá ọlọ́pàá kò wọ aṣọ ọlọ́pàá. Èyí jẹ́ kí ó ṣòro fún ẹnikẹ́ni láti mọ̀ pé ọlọ́pàá ni wọ́n. Súlè Sùrùtù dúró ní iwájú ilé pẹ̀tẹ́ẹ̀sì kan. Akin àti níyì ọ̀gá ọlọ́pàá náà dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n kí ọmọbìnrin abilékọ kan tí wọ́n bá ní iwájú ilé yìí tí ó lọ ata lọ́wọ́. Ọmọ kékeré kan tí ó rákòrò ń ṣeré ní ẹ̀gbẹ́ rẹ̀. Obìnrin yìí dá wọn lóhùn dáadáa. Nínú ìdáhùn rẹ̀, ó hàn wípé ẹ̀rù ń bà á. Bẹ́ẹ̀ ló ṣẹ́jú pàkópàkó. Súlè sọ̀rọ̀, ó ní, ẹ jọ̀wọ́, arábìnrin tó máa ń ta ògógóró pẹ̀lú sìgá la béèrè. Ṣé àǹtí Wòsílà? Obìnrin náà béèrè. N ò mórúkọ rẹ̀ o, ṣùgbọ́n kò ga, ó sì dúdú. Wòsíwo koko ni a máa ń pè é. Àǹtí Wòsílà náà ni. O sì nílé láti ìdájí ọjọ́ Sátidé tó kọjá ni wọ́n ti jáde. Àwọn pẹ̀lú ọkùnrin kan báyìí tó máa ń wá wọn wá ni wọ́n dìjọ lọ. Mo rò wípé yóò pẹ́ wọn díẹ̀ kí wọ́n tó dé, torí pé wọ́n di ẹrù díẹ̀ lọ́wọ́ nígbà tí wọ́n ń lọ. Níyì ọ̀gá ọlọ́pàá dáhùn. Ó kọjú sí obìnrin náà. Ẹ dákun, iṣẹ́ kan ni a wá gbé fún ọkọ wọn. Àǹtí Wòsílà ò sí nílé ọkọ rárá. Lóòótọ́ ni wọ́n ti bí ọmọ mẹ́ta. Àmọ́ látìgbà tí wọ́n ti kó dé ibí, bàbá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ò wá wọn wá rí. Ọkùnrin tí mo sọ pé wọ́n dìjọ lọ yẹn kì í ṣe ọkọ wọn o, ṣùgbọ́n wọ́n súnmọ́ ara wọn dáadáa. Gbogbo ìgbà ni ó máa ń wá sí ibí. Ó dáa, ǹjẹ́ ó lè ṣàpèjúwe ọkùnrin náà fún wa? Akin béèrè. Ènìyàn gíga ni, kò sanra rárá, ó rí tẹ́ẹ́rẹ́, ìlà gọ̀bọ́ wà ní ojú rẹ̀. Awò dúdú ló máa ń fi sí ojú ní gbogbo ìgbà. Àkànní ejò ń gbòòrò ní sá. Bó ti rí gẹ́lẹ́ gan ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ yẹn. Súlè sọ̀rọ̀ pẹ̀lú ìtara. Kò burú, bí ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀. Níbo gan ni yàrá ọmọbìnrin náà? Súlè dáhùn. Bó mọ yàrá rẹ̀, ó bọ́ sí iwájú. Níyì ọ̀gá ọlọ́pàá pẹ̀lú Akin tẹ̀lé. Wọ́n dúró ní ẹnu ọ̀nà yàrá kan. Iyàrá rẹ̀ nìyí sá. Súlè nawọ́ sí ẹnu ọ̀nà yàrá náà. Akin bẹ̀rẹ̀. Ó rọra yọjú láti ibi ihò kọ́kọ́rọ́ yàrá náà, ṣùgbọ́n kò rí ohunkóhun nítorí pé bàtàkùn inú yàrá náà dúdú. Wọ́n kúrò ní ibẹ̀. Wọ́n bọ́ sí iwájú ilé padà. Níyì ọ̀gá ọlọ́pàá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọmọbìnrin tí wọ́n bá sọ̀rọ̀.
ó kí ọwọ́ bọ àpò ó mú 20 náírà jáde ó ní kí obìnrin náà fi ra nǹkan fún ọmọ rẹ̀. Obìnrin náà kúnlẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n padà sí inú mọ́tò. Níyì ní kí dẹ́rẹ́bà máa gbé àwọn padà lọ sí tẹ̀sán. Bí mọ́tò wọn ti padà dé Bẹ̀rẹ̀ tí ó dojú kọ ọ̀nà oríta 4 lójijì níyì ọ̀gá ọlọ́pàá ní kí dẹ́rẹ́bà dá mọ́tò dúró. Níyì yọjú ní ojú fèrèsé mọ́tò. Ó pe ọkùnrin kan tí ó wà ní òdìkejì títì lọ́hùn. Bí ọkùnrin náà ti rí níyì ọ̀gá ọlọ́pàá tààrà ní ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀. Àwọn ọkùnrin méjì mìíràn tẹ̀lé. Bí wọ́n ti dé ibi tí mọ́tò wọn wà, Níyì sọ̀rọ̀ ó ní Kọ́dí Àjànàkú. Òun náà dá lóhùn, bí ò ní sẹ́yìn bàbá mi. Ọmọkùnrin tí ó tẹ̀lé náà dáhùn ó ní Askari tó mòjé, ọ̀gá ọlọ́pàá onífàájì. Lẹ́sẹ̀ kan náà ó rí Súlè. Ó ní Súlè Sùrùtù, alọ́kọ́ló ń kígbe, fìrídìí ọ̀kẹ́, awọ àkànní ejò ń gbòòrò, àkànní òkìnàkìnà tó tojú aládìẹ sínú omi gbígbóná, aládìẹ lọ́gun àkànní ńlọ́ta. Níyì ọ̀gá ọlọ́pàá wo ojú Súlè kò sọ̀rọ̀. Kọ́dí Àjànàkú sọ̀rọ̀ ó ní ọ̀gá ṣé kò le púpọ̀ o, Súlè Sùrùtù ni mò ń wò nínú mọ́tò yíyé o. Ṣé ẹ mọ́ra ní? Akin béèrè. Bó mọ dáadáa àbó fẹ́ sọ pé ò mọ̀ mí. Kọ́dí Àjànàkú bi Súlè léèrè. Mo mọ̀ ọ́ àbí kí ló fẹ́ kí n sọ? Súlè dáhùn. Kíá ọ̀kan lára àwọn ọmọkùnrin méjì tí ó tẹ̀lé Kọ́dí Àjànàkú sọ̀rọ̀. Kò ní júnà fún ẹ láyé. O dẹ̀ ní ṣe wítìrì. Bàbá Àjànàkú náà ló bá sọ̀rọ̀ torí fi tó bá yẹ. Ó jáyé bàbá ní Askari. Kò bá mọ̀ pé ní pàtàkì ni òyìn káàdì yẹn tọ̀. Ní ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀. Ìṣòro kan ní a ní báyìí o. Àkànní ejò ń gbòòrò yẹn gan ni à ń wá. Àti ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Àkúrú. Mi ò máa kúrú o. Àmọ́ tó bá jẹ́ ti àkànní ejò ń gbòòrò ni. Mo ti rí láàárọ̀ yìí nídìí arẹrẹ níbi tí wọ́n ti máa ń mú gbó wọn. Ejò lè mú wa débẹ̀. Akin béèrè. Kí lè gbòmí ṣe tí o lè fàárọ̀ wá mi? Tó bá ti yá ó ti yá. Kíá bí ọ̀gá ọlọ́pàá ti bọ́ sílẹ̀ nínú mọ́tò kí Kọ́dí Àjànàkú àti àwọn ọkùnrin méjèèjì tó tẹ̀lé lè rí àyè wọlé sí ẹ̀yìn mọ́tò. Ẹ̀yin méjèèjì ń dúró dè mí náà mo ń bọ̀. Láìpẹ́ yìí mo máa dé. Kọ́dí sọ̀rọ̀ fún àwọn ẹmẹ̀wà rẹ̀. Jẹ́ kí àwọn náà tẹ̀lé wa. Ààyè sì wà nínú mọ́tò dáadáa. Bí ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ pé ó ti fi ọwọ́ ṣe àpèjúwe fún àwọn ọkùnrin méjèèjì náà pé kí wọ́n wọlé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọlé sínú mọ́tò. Dẹ́rẹ́bà dá orí ọkọ̀ padà sí ojú òpópónà tó gba Mọ̀pó lọ sí Ìdí Arẹrẹ. Níyì ọ̀gá ọlọ́pàá ti di àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá. Àgbà ajá rẹ̀ kò sì gbọdọ̀ bá wọn jẹ́. Ó mọ̀ dájú pé tí àwọn ọmọkùnrin méjèèjì kò bá tẹ̀lé àwọn, ó ṣeéṣe kí wọ́n yára lọ ṣe òfófó fún àkànní ejò ń gbòòrò tàbí kí wọ́n lọ dá ọ̀rọ̀ náà sílẹ̀ láàrin àwọn ẹgbẹ́ wọn tí àkànní yóò sì fi ṣe bẹ́ẹ̀ gbọ́, èyí tó lè mú ṣòro fún wọn púpọ̀ láti rí mú. Kódà ọ̀gá ọlọ́pàá ti pinnu ní ọkàn rẹ̀ wípé ó kò ní jẹ́ kí àwọn ọmọkùnrin méjèèjì ó lọ àfi tí ọwọ́ òun bá tẹ àkànní ejò ń gbòòrò. Bí mọ́tò wọn ti kọjá ní ọjà ọba díẹ̀ sí ìsàlẹ̀, Kọ́dí ní kí dẹ́rẹ́bà dá mọ́tò dúró. Ó ní ẹ má jẹ́ ká gbé mọ́tò dé ibẹ̀. Tí àwọn èèyàn bá ti rí tí mo bọ́ sílẹ̀ nínú mọ́tò ọlọ́pàá, àrá ó ti fún wọn. Ẹ jẹ́ kí èmi pẹ̀lú ẹ̀gbọ́n yìí. Ó nawọ́ sí Akin yóò fi ẹsẹ̀ rìn dé ibẹ̀. Kò burú. Akin ó yá tẹ̀lé Kọ́dí. Ní ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀. Kíá Akin yọ ìbọn ìléwọ́ rẹ̀ tí ó wà nínú àpamọ́wọ́ aláwọ̀ kékeré tí ó gbé lọ́wọ́ jáde. Ó tún kó ọta ìbọn 6 jáde láti inú àpamọ́wọ́ náà. Ó fi 6 sí inú ìbọn. Ó fa irin ìdí ìbọn náà wá sí ẹ̀yìn. Ó tún tẹ̀ ẹ́ padà sí iwájú. Irin náà sì kàràkàrà. Akin mi orí ní ìtumọ̀ wípé ìbọn náà ti múra iṣẹ́ ní ìgbàkúgbà. Ó dá ìbọn náà padà sí inú báàgì kékeré náà. Àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ 3 wà nínú báàgì náà. Akin ṣí ilẹ̀kùn mọ́tò ní iwájú mọ́tò níbi tí ó jókòó sí. Ó bọ́ sílẹ̀. Kọ́dí Àjànàkú náà bọ́ sílẹ̀. Wọ́n rìn lọ sí ọ̀nà apá àṣálẹ̀ lọ́nà Ìdí Arẹrẹ. Bí wọ́n ti rìn díẹ̀, wọ́n yà sí inú agboolé kan. Kọ́lọ́fín pọ̀ púpọ̀ nínú agboolé yìí. Àwọn ilé àtijọ́ ni gbogbo ilé tí ó wà nínú agboolé náà.
Gọ́dẹ Àjànàkú dúró ní iwájú ilé ahoro kan. Inú ilé ahoro náà ṣókùnkùn dúdú. Gọ́dẹ Àjànàkú já wọ inú ilé náà láì bìkítà. Ó lọ jàù. Akin wò bí ó ti ń lọ. Ó ra dúró ní tiẹ̀ ní ẹnu ọ̀nà àbáwọlé. Ó ń ronú. Àbàmì ẹ̀dámọ̀ ni ọkùnrin yìí kẹ̀. Irú ilé tí ó dúdú tó báyìí ló wọ̀ lọ láì bẹ̀rù. Àwọn ọlọ́pàá gan kì í sáré wọ inú ilé tí a kò bá wọ̀ rí. Ọkùnrin yìí má kúkú láyà o. Kìí ṣe wípé ẹ̀rù ń ba Akin láti wọlé. Ṣùgbọ́n ìmọ̀ tí ó ní nínú iṣẹ́ ọlọ́pàá ni ó ń lò. Òkun kì í hó riri kí á wá riri. Lójijì ní nǹkan kan já lulẹ̀ láti òkè nínú ilé lọ́hùn-ún. Bíi Akin tó gbọ́ sí nǹkan kan tó ló gbòò. Bí ìgbà tí wọ́n gbá èèyàn ní ẹ̀sẹ́. Kíá ìjà ńlá ti bẹ́ sílẹ̀ nínú ilé. Dúdú tí inú ilé ìdúdú kò jẹ́ kí Akin ríran rí ohun tí ó ń ṣẹlẹ̀. Akin sáré wọlé kí ó tó ka àwọn tí ó jà lára. Ó tún dúró sí i lójijì. Ọkàn rẹ̀ sọ fún un pé kò yẹ kí ó wọlé, pàápàá tí kò ríran rí ohun tí ó ń ṣẹlẹ̀. Ó rántí pé ilẹ̀ tí kò ti ojú ẹni sú, ènìyàn kì í mọ òkùnkùn bẹ́ẹ̀ rìn. Ó yíjú padà bìrí, ṣùgbọ́n ó ti pẹ́ jù. Àfi gbòòsà ẹnìkan gba létí láti ẹ̀yìn. Akin kò dúró, ọ̀nà ìta ni ó sáré lọ padà. Ẹni náà tún sáré tẹ̀lé. Bí wọ́n ti dé ìta tí Akin ní kí òun yí ojú padà láti wo ẹni tí ó gbà òun létí, ọkùnrin náà tún sọ ìfàsẹ̀ sí Akin. Ṣùgbọ́n Akin ti fò sókè kí ìfàsẹ̀ náà tó dé ọ̀dọ̀ rẹ̀. Fífò tí ó fò sókè, báàgì kékeré ọwọ́ rẹ̀ nínú èyí tí ìbọn ìléwọ́ rẹ̀ àti àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà. Báàgì náà yọ kúrò ní ọrùn ọwọ́ rẹ̀. Ó fò lọ sí ojú òfurufú. Pẹ̀lú agbára ńlá tí ọkùnrin yìí fi gbé ẹsẹ̀ láti fún Akin ní ìfàsẹ̀. Ṣùgbọ́n bígbà tí ìfàsẹ̀ náà kò bá Akin, ó jẹ́ kí ẹsẹ̀ ọ̀tún ọkùnrin náà ká kúrò ní ilẹ̀ pátápátá. Yakata ni ọkùnrin náà jáde mọ́lẹ̀. Kàkà kí Akin kí ọkùnrin náà mọ́lẹ̀. Báàgì tí ó jábọ́ lé ọwọ́ rẹ̀ ni ó sáré sí iwájú láti mú. Nínú òfurufú, kò fẹ́ kí ó balẹ̀ nítorí ìdí méjì. Ìdí kìíní ni wípé ọwọ́ ọkùnrin tó ṣubú lulẹ̀ lè tẹ́, nítorí wípé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni ibi tí ó ṣubú sí ni báàgì náà fẹ́ balẹ̀ sí. Ìdí kejì tí ó ṣe pàtàkì ni wípé gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé kíkì ni ìbọn náà wà, tí ó bá ṣe bẹ́ẹ̀ bọ́ lulẹ̀, yíyìn ni ìbọn náà yóò bẹ̀rẹ̀ sí ní yìn. Ó sì di ìgbà tí gbogbo ọ̀tá inú rẹ̀ bá tán kí ó tó dúró. Inú ilé ló wà o, lòdò kò jẹ́.
ṣàdédé kan lẹ́kùn ìwà ọ̀dà rẹ̀ tó. Wọ́n ṣàdédé kan lẹ́kùn ìwà ọ̀dà rẹ̀ tó. Sọ síbi oúnjẹ sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ̀. Onífọwọ́sí ìdùnnú ní wọ́n yìí ṣe san o. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Jẹ́jẹ́ ló wà nílé ọtí, òjòkó rẹ̀ táwọn mẹ́rin. Jẹ́jẹ́ ló wà nílé ọtí, òjòkó rẹ̀ táwọn mẹ́rin. Àìdí kàdù tí ló dé iṣẹ́, ó tún wá gbogbo sí lọ́rẹ̀. Wọ́n ti mú ẹ ò bẹ̀rẹ̀ ọtí, ó wá ń pọ̀ lórí ayé. Lórí ìwà gbàgbà ló gbọ́, àwọn ọlọ́pàá máa ló wọlé. Wọ́n lẹ́rìí kan ti ká wọlé rí. We are acting on a default. Níbi tó dùdù kò sí, ẹ̀yìn márùn-ún ló jẹ́ o. Àwọn mẹ́rin ò wọ́n rí ojúkò jẹ́jẹ́jẹ́ ni. Àwọn mẹ́rin tó dùkò, wọ́n wà kó wọn ò wọ́n bọ́bẹ̀. Àwọn mẹ́rin tó dùkò jù, wọ́n wà kó wọn ò wọ́n bá kan. Ọ̀kan nínú wọn lọ káàdìbò, ó kọjú sí ẹ̀rọ rẹ̀ bí ayọ̀. Ta ló máa gbà ẹ́ kalẹ̀? Àdàbàdé o. Ló jẹ́ pé àlùbà àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Ọmọ ọlọ́mọ ti wọ̀nà fẹ́ sí, àṣírí àtàkì kúrú. Ọmọ ọlọ́mọ ti wọ̀nà fẹ́ sí, àṣírí àtàkì kúrú. Ó ní kó wá jẹun, ìyá rẹ̀ tún ló ṣeun. Mákẹ́rẹ́ tó jẹun rẹ̀ tán, ó kò ṣàlẹ̀ jagun bá kú lọ. Ìyá rẹ̀ tó ń kí ọkọ̀ ṣe, ó wá ń kiri ilẹ̀ bọ́ọ̀lù. Lágbájá ti pa àmú lọ́mọ, aráàlú kò wá ń gbèdé. Orúkọ ti àwùjọ ẹ, ìdí gbogbo ẹ̀ náà fún ẹ. Ìwọ làbẹ́ ìwọ nìgbà, ìwọ lọ́la lábí àmọ́. Àkóbá ṣẹlẹ̀ àbí kúkú bá ọ. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Ẹnìkan ti ṣẹ̀wọ̀n ti kéré, wọ́n ní màtò ló máa pa. Ẹnìkan ti ṣẹ̀wọ̀n ti kéré, wọ́n ní màtò ló máa pa. Ìwọ ń wa mọ́tò rẹ̀ kò jẹ́jẹ́, ó lọ kó sẹ́nu mọ́tò rẹ̀. Babalárájà ti bàyàn, lọ́rọ̀ táwọn èèyàn ń sọ. Jẹ́jẹ́ ni wọ́n wá ní ìdí ọjà rẹ̀, wọ́n wá náà wo òfin fún ọ. Jẹ́jẹ́ ló wà ní ìdí ọjà rẹ̀, wọ́n náà pé ọ̀rẹ́ fún ọ. Kan sí kan, ṣe bí gbogbo rẹ̀ ló jọra. Gbogbo rẹ̀ bàǹkì o, ọlọ́pàá mú wọn. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Olọ́gbà débù tẹ́lẹ̀ ṣó, wọ́n ń darí bọ̀ wálé. Olọ́gbà débù tẹ́lẹ̀ ṣó, wọ́n ń darí bọ̀ wálé. Ìgbé olè lọ́wọ́, ó tún kúrò ọwọ́ ìbọn. Aṣọ ọlọ́pàá lé olè mẹ́ta, tí wọ́n ò rẹ̀ gbé bámú. Aṣọ dúdú lọ́gàn wọn wọ̀, ìwọ náà tún wọ̀ sọ dúdú. Àwọn olè ọ̀hún sábà ọ̀, wọ́n tún sáré kọjá rẹ̀. Àwọn ọlọ́pàá ṣẹ́yọ lẹ́yìn o, ṣọ́ọ̀kù àìkòṣùjò. Àwọn ọlọ́pàá ṣẹ́yọ lẹ́yìn o, ṣọ́ọ̀kù àìkòṣùjò. Wọ́n bá ń bọ̀ sí ọ lọ́wọ́, ó fẹ́ sọ̀rọ̀ wọ́n bá ọ létí. Wọ́n ń pè náà yín tó dàgbọ́ tù, ètò ìṣòro bẹ̀rẹ̀ òkè. Wàhálà ṣẹlẹ̀, àkóbá dé o, àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí. Àkóbá àdàbà ọlọ́run máa jẹ́ àrí.
pẹ̀lú agbára ńlá tí ọkùnrin náà fi gbé ẹsẹ̀ láti fún Akin ní ìfàsẹ̀, ṣùgbọ́n bíbà tí ìfàsẹ̀ náà kò bá Akin, ó jẹ́ kí ẹsẹ̀ ọ̀tún ọkùnrin náà ká kúrò nílẹ̀ pátápátá. Yakata ni ọkùnrin náà jáde mọ́lẹ̀. Kàkà kí Akin ki ọkùnrin náà mọ́lẹ̀, báàgì tí ó jábọ́ lé ọwọ́ rẹ̀ ni ó sáré sí iwájú láti mú nínú òfurufú. Kò fẹ́ kí ó balẹ̀ nítorí ìdí méjì. Ìdí kìíní ni wípé ọwọ́ ọkùnrin tí ó ṣubú lulẹ̀ lè tẹ́, nítorí pé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni ibi tí ó ṣubú sí ni báàgì náà fẹ́ balẹ̀ sí. Ìdí kejì tí ó ṣe pàtàkì ni wípé gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé kíkì ni ìbọn náà wà, tí ó bá ṣe bẹ́ẹ̀ bọ́ lulẹ̀, yínyìn ni ìbọn náà yóò bẹ̀rẹ̀ sí ní yìn. Ó sì di ìgbà tí gbogbo ọta inú rẹ̀ bá tán kí ó tó dúró, èyí tí ó lè ṣe ìjàmbá burúkú fún ẹnikẹ́ni tí ó bá wà ní ìtòsí ibẹ̀. Kódà ẹni tí ó wà nínú ilé rẹ̀ nítòsí ibẹ̀ lè ṣe àgbákò ìjàmbá yìí. A kì í gbé inú ilé ẹni ká fọrùn rọ́, kì í ṣe lójú irú ìṣẹ̀lẹ̀ ìbáyìí o. Kíá ọwọ́ Akin ti tẹ báàgì padà. Lẹ́sẹ̀ kan náà ọkùnrin náà ti sáré dé padà. Kí Akin ó tó dúró dáadáa nílẹ̀, ó tún ti sọ ìfàsẹ̀ mìíràn sí Akin. Eléyìí bá a. Akin ta gẹ́gẹ́ bọ́ sí ẹ̀yìn, ṣùgbọ́n kò ṣubú. Ọkùnrin náà sáré láti já báàgì ọwọ́ rẹ̀ gbà. Kí ó tó dé ọ̀dọ̀ Akin, Akin ti yẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Ọkùnrin náà ta gẹ́gẹ́, ó kọlu ìkòkò omi tí ó wà ní ibi tí Akin ti yẹ̀ kúrò. Akin ta ní ìpá ní ìdí. Ọkùnrin náà ṣubú, ṣùgbọ́n kí ó tó ṣubú tán, ó tún ti sáré dìde padà. Akin rọra rìn sí ẹ̀yìn díẹ̀. Ní báyìí, ó ti dúró dáadáa, ó sì ti múra ìjà. Ọkùnrin náà dúró, òun náà tún ara mú, ó ṣe bí ẹni wípé ó fẹ́ jà. Lójijì, ọkùnrin náà pa ojú dà láti máa sá lọ. Akin sáré sí i, ó fà ní ẹ̀wù sí ẹ̀yìn, ó fún ní ìfàsẹ̀. Wò kòkò, ó ṣubú lulẹ̀. Akin bò mọ́lẹ̀. Àsìkò yìí ni Gọ́dí àjànàkú náà jáde ní inú ilé pẹ̀lú ọkùnrin gíga kan tí ó fà ní ẹsẹ̀. Ó ń wọ́ ọ bọ̀ ní ọ̀nà ìta. Ẹ̀jẹ̀ ń jáde ní ihò imú ọkùnrin náà àti ẹnu rẹ̀. Akin ti rí àyè yọ ìbọn ìléwọ́ rẹ̀ jáde. Ó gbé sí ọkùnrin tí òun pẹ̀lú rẹ̀ dìjọ jà ní ọrùn. Kíá ìyẹn náà ti yára fi ara balẹ̀. Akin fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọkùnrin náà ní ọwọ́ rẹ̀ méjèèjì. Bí Gọ́dí àjànàkú ti rí Akin, ó ní, ẹ̀gbọ́n, ọwọ́ ti tẹ Àkànní ejò ń gbòòrò. Kíá Akin bojú wo ẹ̀yìn. Ó súnmọ́ ọ̀dọ̀ wọn. Ó mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ jáde. Kíá ó ti kó sí Àkànní ejò ń gbòòrò lọ́wọ́. Ẹ̀gbọ́n, ó sì kú méjì nínú ilé o. Mi ò mọ̀ bóyá àkúrò àbí kílẹ̀ ń porúkọ rẹ̀ wà nínú wọn. Ẹ dúró síbí, ẹ jẹ́ kí n lọ bóyá àwọn méjèèjì kò tíì kú. Ṣùgbọ́n ó dá mi lójú pé ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ti jẹ́ pé Olódùmarè. Bí ó ti sọ báyìí tán, ó wọ inú ilé lọ. Láìpẹ́, ó jáde pẹ̀lú géńdé ọkùnrin méjì ní èjìká rẹ̀. Ọ̀kan ní èjìká ọ̀tún àti èkejì ní èjìká òsì. Ó ju àwọn méjèèjì mọ́lẹ̀ gbìí bí àpò èkùrọ́. Ọ̀kan kígbe tòò nínú wọn. Èkejì kò mira rárá. Ó ti kú pátápátá. Gọ́dí àjànàkú súnmọ́ ọkùnrin tí ó pariwo náà. Ó bẹ̀rẹ̀ tí ní ilẹ̀. Ó kó ẹ̀sẹ̀ bò tagbára. Akin sáré súnmọ́. Ó ní kó fi sílẹ̀. Gọ́dí dáhùn. Ó ní, òun pẹ̀lú ìkejì rẹ̀ yìí. Ó nawọ́ sí ẹni tí ó kú nílẹ̀. Àwọn méjèèjì ni wọ́n jálù mí. Àwọn méjèèjì ni wọ́n fẹ́ jẹ́ kí Àkànní ejò ń gbòòrò kó sá lọ mọ́ mi lọ́wọ́. Eléyìí ló bẹ́ lù mí látòrí àjà. Ìdí nìyẹn tí mo fi ìbínú bá jà. Òun gangan ló fẹ́ jẹ́ kí olórí olè sá lọ mọ́ mi lọ́wọ́. Ẹ wo ọwọ́ mi. Ó tẹ ọwọ́ rẹ̀ sí Akin. Àpá ọ̀bẹ wà níbẹ̀ yànmọ̀kàn. Ọ̀bẹ tí wèrè yìí fẹ́ fi gún mi tí mo lọ́mọ lọ́wọ́ nìyẹn. Bó ti sọ báyìí tán, ó tún gbá ọkùnrin náà ní ẹ̀sẹ̀ ní ọrùn. Akin sáré ra ní ọwọ́ mú. Bí bẹ́ẹ̀ kọ́, Gọ́dí àjànàkú yóò tún lù pa nìyẹn. Gọ́dí àjànàkú, ìjàngbọ̀n ṣe dá nìkan fa ọkọ ọmọ lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pélé wọn lórí. Akin kò fẹ́ èyí rárá. Kíá ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọwọ́ ọkùnrin tí Gọ́dí náà. Wọ́n kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àkànní ejò gbòòrò, ọkùnrin tí Akin mú àti èyí tí ó ti kú lára wọn tí Gọ́dí àjànàkú gbé jáde àti èyí tí kò tíì kú
lára àwọn tí Gọ́dẹ Àjànàkú gbé jáde ó di ọ̀nà títì. Gọ́dẹ Àjànàkú gbé ọkùnrin tí ó kú kọ́rùn. Akin na ìbọn sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ń tò lọ ní kí wọ́n tó lọ ni Akin ti pe níyì ọ̀gá ọlọ́pàá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mú lọ́wọ́ pé kí wọ́n wá gbé mọ́tò pàdé wọn. Àsìkò tí wọ́n dé ojú títì gan ni àwọn ọlọ́pàá náà gbé mọ́tò dé. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n kó gbogbo wọn sínú mọ́tò. Ṣùgbọ́n kí wọ́n tó lọ níyì ọ̀gá ọlọ́pàá béèrè lọ́wọ́ Àkànní Èjòǹgboro. Ó ní níbo ni Àkúrú wà? Ṣé ó kúkú ti dá Àkúrú mọ̀ tẹ́lẹ̀? Ó sì ti rí pé kò sí láàrin wọn. Àkànní Èjòǹgboro kò dáhùn. Lẹ́sẹ̀ kan náà Gọ́dẹ Àjànàkú gbá ní ẹsẹ̀ lọ́rùn. Ìtọ́ fọ́n jáde lẹ́nu rẹ̀, ìtọ́ tí ó ti dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀. Ibi la dé lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Àròtọ̀. Ìjọ́ mẹ́jọ látún pàdé ní DNC rédíò lásìkò kan náà lọ́jọ́ Friday láago 9 alẹ́ lórí ètò Àyọkà Àròtọ̀. Oníyàn ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, gbogbo àwọn tá a jẹ́ náà ẹ ṣeun, ẹ kú àìbínú, ẹ bá a fìfẹ́ jẹ́. Alhaji Kesi Badru ló lóòtú ètò Àyọkà Àròtọ̀ ní DNC rédíò. Èmi Olúwaṣèyí Akínwọnú Ọláyéròkun, èmi náà látọ́kùn ètò Àyọkà Àròtọ̀. Títí ìjọ́ mẹ́jọ tá a tún pàdé. Ire o. Àwọn àtòyè sọ lálẹ́ wa. Oyè pẹ̀lú ọ̀sán lálẹ́ wa. Àpọ̀ pẹ̀lú yẹ.